1990 ni wọ́n ń kọrin yẹn bọ̀ ògbà tí sọmọ yẹn mo ti ń kọ́ máa ń kéwò sí dáadáa o lórí o ti sọ set ọ̀dàgẹ́ o tẹ̀ tí máa rìn gan tá a ti dàáfà lágbàjì wa nìkan ti ṣẹlẹ̀ balamunigun tò ní ọlọ́njẹ́ kẹ́mi ogun àmín ya Allah àjàgbé lamunigun bàdà ọlọ́mọ pàpà wọn láyé àmín ọmọ akẹ́kọ̀ọ́ kan bùn wọn ní rànkúnmi wọn á gbé wá sàgbàjì bàtà wọn mú rànkúnmi ń bọ̀ láti títí Sàràkí wọn ń kọrin wọn ní bí rànkúnmi bá sọ kalẹ̀ sí Ìbàdàn ilé àbúwáyé la ó sì mú lọ. bí rànkúnmi bá sọ kalẹ̀ sí Ìbàdàn ilé àbúwáyé la ó sì mú lọ. 1990 ni wọ́n ń kọrin yẹn bọ̀ ògbà tí sọmọ yẹn mo ti ń kọ́ máa ń kéwò sí dáadáa o lórí o ti sọ set ọ̀dàgẹ́ o tẹ̀ tí máa rìn gan tá a ti dàáfà ọ̀kan lọ nígboro mi ì fẹ́ dá tẹ́tẹ́lẹ̀ nípa àbákẹ́kọ̀ọ́ àyìnkẹ́ni lápò àwọn kan tó bá sí mata ìdàpọ̀ ẹ̀mọ́ filẹ̀ ojú kan lájọ wáyé tẹ́lẹ̀ ẹlẹ́kẹ̀jẹ́ apara akọ padà ibi ká túká yẹn orí òsì ń bẹ̀ fún wa o tọ àwọn tó bá wájọ pé ń sèrọ́ọ̀fù náà ń tọ́ àrùkù ká aṣọ ẹ̀kọ́ báyìí wọ́n sọ pé àfa wa gbà ayédè wọ́n ní táwọn àtọ́ fún wọn lò pé anabi ti kú pé ń tọ̀ wọn lọ yàrí fún bẹ́ẹ̀ni 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 ntọ́lọ́n bá ṣe níbì kan lójú àwọn kan ó lè má ṣe ń gbà mí mọ́ anabi sọ́ọ́lì tó ní kíra nǹkan bóde nù àpáta lẹ́yìn eléyìí ń tẹ́ rí èwo lẹ́ tó rí ó ṣe é níbi tó ti rí ni wọ́n ń gbé káàkiri kò ṣe é mọ́ níbi tó ti lọ́hùn ún njọ́ tó bá tún ṣe òjijì ni ó bá ọ. ẹ wá lọ ń bẹ ẹni sí mọ létí tó bá gbọ́n wò lójú. bẹ́ẹ̀ mo ráwọn àfa náà wọ́n ń jáde fáfẹ́ ẹgbẹ́ wọn lórí kíni tí ò gbọ́ ànábì tí ò bú sábẹ́ tí ò gbọ́ ẹnì kankan ó sọ̀rọ̀ ó fẹ́ fáfẹ́ ànábì Muhammad yọ ẹ wá múra gàgàgàgàgà àbá kan tó ń ṣépè fún bàbá wa yédè tó bá rí wọn báyìí wọn náà wà sọ lè sọ bẹ́ẹ̀ fún wọn ẹ tó bá tó bẹ́ẹ̀ tó lè bú mi lójú mi kó sọ pé òun lè bú mi lójú mi kó já pàdé wọn á ní 30 years kó ọjọ́ orí rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìkan wa ń bẹ tó sojú èmi kí n tó ka ọ̀rọ̀ ànábì dábàá má ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bàbá wa Hasan Basiri wọ́n ń sọ̀rọ̀ kan bọ̀ wọ́n ní pé pákó alakasabatu tahinu pákó lásánlásán igi tí ò lẹ́mí ó dẹ̀ tí a lè mọ̀ lórí ó dẹ̀ ń jẹ̀nà lẹ́ Muhammad sallallahu alayhi wa sallam. nígbà tí non living things ń jẹ̀nà Muhammad báwo wà ní living things ó dẹ̀ awájá sọ̀kan fún yín ní 1990 lágbàjì wa nìkan ti ṣẹlẹ̀ balamunigun tò ní ọlọ́njẹ́ kẹ́mi ogun àmín ya Allah àjàgbé lamunigun bàdà ọlọ́mọ pàpà wọn láyé àmín. ọmọ akẹ́kọ̀ọ́ kan bùn wọn ní rànkúnmi wọn á gbé wá sàgbàjì bàtà wọn mú rànkúnmi ń bọ̀ láti títí Sàràkí wọn ń kọrin wọn ní bí rànkúnmi bá sọ kalẹ̀ sí Ìbàdàn ilé àbúwáyé la ó sì mú lọ. bí rànkúnmi bá sọ kalẹ̀ sí Ìbàdàn ilé àbúwáyé la ó sì mú lọ. 1990 ni wọ́n ń kọrin yẹn bọ̀ ògbà tí sọmọ yẹn mo ti ń kọ́ máa ń kéwò sí dáadáa o lórí o ti sọ set ọ̀dàgẹ́ o tẹ̀ tí máa rìn gan tá a ti dàáfà wọ́n múra nkúmi yẹn dé ìjọ kìíní ìjọ kejì wò pa bí ìjọ kẹrin ìjọ karùn-ún àbúrò mi kan bí wọ́n pè ní alága Palikis lórúkọ rẹ̀ ń jẹ́ ọmọ bàbá atẹ́bí ṣe lágbàjì ni àjọ jẹ́ ọmọ fún àwọn ìyá wa nulẹ̀ but lónìí ẹ jẹ́ kí ju ẹni yẹn fún yín bàbá wa ní tìdìbòdò ní pàkátà àwọn gangan náà bí ẹ̀ńtà àwọn àbúrò mi àfa wa gbà khalifa pàkátà tó ní àfa wa sẹ́wọ̀n Mustapha àwọn lọ́kọ́ ẹ̀ńtà sọ yìí lónìí alága la máa ń pè ó kú kọ́ báyìí yóò ẹ̀rọ pé àfin ó wá lọ sí àyè ibi tí wọ́n dé rànkúnmí mọ́ ó ní wọ́n rànkúnmí yìí wọ́n pa ọ́ lọ́la rànkúnmí ni ó bá dìde eré ọkọ̀ lọ́nà tó kú mọ́ sẹ́wọ̀n bí lóòpọ̀ bí yẹn níbi ọ̀dọ́ wa yẹn ilé kan tó fèsì bí ilé àwọn kílókọ̀ rẹ̀ ilé olówó ìyá kan máa ń ta àwọn alágbàgbà kan bẹ̀ rànkúnmí yẹn wá ó sá wọnú ṣọ́ọ̀bù yẹn pé wọ́n sọ fún kí wọ́n pa lọ́la láti inú ṣọ́ọ̀bù yẹn ó dẹ̀ tún gba ojú windo ṣọ́ọ̀bù yẹn bọ́ta ojú windo rànkúnmí ní 1990 ó gba ojú windo bọ́ta sẹ́yìn kùlé ṣọ́ọ̀bù yẹn àwọn èèyàn mú gidigidi wọ́n mú làgàjì ó tún sálẹ̀ kejì
ha ikú kẹ lọ́la ó tún gbére pàtó yá ẹlẹ́kẹta ràkúnmí yẹn fẹ́ la sádìgàmbàrí ó wá polówó àgbàjì káàkiri àwọn tó máa ń pa àwọn mọ́lá àtàfà àwọn ọmọrù fúlàní àwọn náà mú wọn padà mú wọn mú dàgbàjì nípa ìyàká kátó rí pa ipe ó gbọ́ pé wọ́n pa àwọn lọ́la alijisiw tahinu ilayka anabi Muhammad sallallahu alayhi wa sallam kùtẹ́ làbídùn kí ni igi gbóngbó ayé tí máa ń jókòó lára rẹ̀ fi ṣe wútúbà nígbà tí ọkùnrin kan ara rúmi tó ní pé kóun bá nàbì kan mímbàrí dédé staff méjì tí ó fi máa dúró ka wútúbà nígbà tí alájọ kan gún bàrí báyìí igi yẹn hàn ni ṣé pété mi tán lónìí wà nàbì òní jókòó lórí mi mọ́ igi non living things non living things ó dẹ̀ ń kígbe ìhàn. alijisi wahanna ilayka ya khayral wara. يا نبي محمد كيف النفوس إليك لا تشتاق كيف النفوس إليك لا تشتاق كيف النفوس إليك لا تشتاق igi not even things tó mà nàbì sallallahu alayhi wa sallam ó dá nàbì mà ó dá gbogbo ẹni tó fẹ́ jiyàn rẹ̀ kó jáde kó ní kò ṣe àdìsù sọ̀hẹ́ igi dà nàbì mà igi gbígbẹ sẹ́rí àwọn èèyàn kan miss coach wa lórí nẹ́ẹ̀tì lórí TikTok ẹ̀ mọ́ ogun tó bá mọ̀ pé ó jòdòdò sọ ìwọ ló mọ̀ ó lè má bá wọ lára mu wọn náà kọ́ là ń bá wíyẹ tẹ́lẹ̀ àwọn eléyìí là ń sọ fún àwọn kan wà lórí nẹ́ẹ̀tì lórí TikTok ó lè ní ẹ̀ ẹ̀ wò lámbà ó dà ok báwo ni wọ́n gan ṣe jẹ́wọ́ ṣé lámbà náà ní bó náà ṣe jẹ́ dà ntọ́ jágbìlẹ̀ rẹ tọ́ kalẹ̀ kó orílẹ̀ rẹ báyìí spam ní kò di ọ́ ọba tó sọ ẹ́ di bó ṣe dà wọn pẹ̀lú bó ṣe jẹ́ pé àtọ̀ ló wà wọn kí ni wàá lè ṣe. alijisi wahanna ilayka ya khayral wara. bẹ́ẹ̀ni kayfa an-nufusu ilayka la tashtaaq salla alayka Allahu ma lahat lana sallallahu alaihi wasallam shamsu wa ma tazzat biha awraqu. mọ́bọ̀ igi yẹn hàn gbogbo gidi mọ́sálásí omi ipe sípò ànábì òní jókòó lórí mi mọ́ ṣe ó túbà mọ́ igi ọ̀yà ẹ̀tún jáyún náà ẹni rọ ni tẹ́yìn bá ṣe nǹkaru ànábì sáwà tá a tún jẹ́ lóríire náà ẹ fẹ́ ká tẹ̀lé tẹ̀lé lọ ẹ máa ń kóra yín lọ kòtó ló kàn wá pẹ̀lú tí bàmá àlẹ́yìká wa ń gàwá ìkaba ńlámú yàkún lákàkùrìbá àwọn yàkún wàládà anybody tó fẹ́ wọná kọ́ lọ wọná èsì yá mi èsì àbá mi if you want to wọ kòtò gbọ́ àwọn wọ kòtò kàmí kí ló kàmí kàmí ti tiẹ̀ gbọ́ àwọn wọ kòtò kí ló sọ orí ibú sí ẹ̀tẹ̀lẹ̀ orí ibú kan wáyà orí ibú wáwọn èèyàn ẹ̀yin tẹ́ fẹ́ sọ orí ibú náà lè ti rí wọn a lè torí yín dákẹ́ kọ̀rọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹ sọ̀rọ̀ tí yín náà ní táwọn ntẹ́ ń ṣe bá ń gbé kalẹ̀ ní ti bá ń sọ ní ti bá ń ṣe ẹ sọ ní táwọn anabi ṣe làwí wọn. sallallahu alayhi wa sallam. àbáwọ̀ ayédè tí wọ́n sọ̀rọ̀ yẹn adamallahu hayatahu. wọ́n parọ́ ní táwọn wí yẹn ó ṣe ẹ̀ lóòótọ́ níbì kan ni làbáyé rẹ̀ bá kálukú láyé ni ṣùgbọ́n ní tó ábọ̀ níbì kan ó lè ní kọ́lọ́run rìpíìtì ẹ̀ èwo ló rìpíìtì rí njọ́ tọ́lọ́wọ́n bá rìpíìtì nǹkan tó ń gbọ́ kó ṣẹlẹ̀ ń wọn náà ló fi wà béèrè rẹ̀ ọ̀rọ̀ àṣọ lọ́run di màjíkì ó dà jẹ́ fún ìdá lẹ́yìn tó o bá sọ fún ajá àwọn ìbò tó máa ń sin òkúlùkọ àwọn ajá polizok ipa ànábì ti kú ó dà yóò rẹ́ ní sọ lọ́ba. alijisi wahanna ilayka ya khayral wara. lọ bá police dog pé anabi ti kú ó ti kú wàlá yóò rí. kayfa an-nufusu ilayka la tashtaq. rọ́mùsù tí mo fẹ́ mú bẹ̀ náà nìyẹn yìí pé àwọn àfa wáyé tó dé pé ìyẹn tó bá lè sáàdà fọ̀dí àwa la máa ń ṣe ẹ̀yin dáṣọ àwọn ẹ̀rín yín báyìí. ọkùnrin kan àwọn ológun yẹn ni ó pàyà ó dẹ̀ pọ̀ ọmọ láìpẹ́ yìí ó wà lórí nẹ́ẹ̀tì nísìn ó pàyà ó pọ̀ ọmọ ààrẹ nìkan kan nú àwọn yòókù rẹ̀ kàn sọ̀rọ̀ rẹ̀ o àwọn tó bá pa àfa kan ni ẹ̀yìn àfa náà yà kọ́ jáde ó da báwọn kakọ́ jáde fún ẹ̀ tó bá ṣe nǹkan tí ò da bọ̀ ewu tún ta nábì
sallallahu alayhi wa sallam. èmi nù yín tí ẹ kò tí ì mú dákàn gan táfà yìí ti ń já àfa lọ ẹ̀tún sọ̀rọ̀ sí wọn wọn á sọ fún ẹnìkan mọ́ ní kìí ṣe ń tán ràn yẹn tán ló kàn ń ṣẹlẹ̀ wọn ní ń ṣẹlẹ̀ ọlọ́run fẹ́ tàn àwọn àfa ni èmi ni kò wá bí ẹni tí wọ́n ṣe ojúùmù fún lórí net tó tó mi kò sí ẹ lọ wo kò sí ẹ tán àtàkì lórí net tó tó mi kò sí tán bá àtàkì rẹ tán bá dá tọ́jú sùrùsàn kí ló ń pè é tí o bá tiri ká mú méjì nínú mẹ́ta nǹkan tó fi kàn mí tó bá fi bá ọ bó ṣe wà tó ń bú mi o wọn ò ní rántí ọmọ rẹ gan láyé mọ́ ní nǹkan tẹ́mi yìí lórí net bàbá wa ayédè ẹ mọ́ lọ sùn tì yín wọn bẹ gbogbo ẹni tó onísìn fẹ́ dàgbà náà sìn ó ti mọ ayédè wọn bẹ júwèé yín náà ni pé ẹnìkan jẹ́ ayédè gbogbo ẹni tó bá bú yàn lónìí ẹ mọ àwò in the next kọ́lá kò ní tó 2 months 3 months ó sì tún mọ ní wàláhì ọ̀rọ̀ àfáàyàn rẹ̀ wà dá lóòótọ́ èmi fi wẹnu ayé tó bá ń bú ọ nísìn tó bá torí ẹ lọ kárí bọnú àwọn náà wọ́n tún ní kódà àgbúrò ẹ̀ mọ́ láyé kí náà ṣe rànkúmi là ń sọ rànkúmi kan tó ń bẹ tó mà nábì olówó rẹ̀ fìyà jẹ ìmọ̀ hàn sáà nábì ànábì bá tó ń gbé ta ló ní rànkúmi tí ń fìyà jẹ báwo la nábì ṣe mọ̀ kí yà jẹ àwọn nǹkan tí ò lẹ́mìí living things and non living things ọmọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tó bá rí bẹ́ẹ̀ já sàdúrà fún olórí wa yìí